nǹkan ti dé o. Apá àwọn sọ́jà wa kò fẹ́ ká àwọn Boko Haram yìí mọ́ o. Bó bá jẹ́ ẹlòmíín ló sọ̀rọ̀ náà ni àwọn èèyàn kò ní kà á kún rárá. Àmọ́ ẹni tó mojú ògún nípa bìnírè, ẹni ọ̀rọ̀ bá ṣojú ẹ̀ nìkan ló lè sọ ọ́ dáadáa. Ẹni tó sì ṣojú ẹ̀ náà ló wí jáde. Kàwú Bàràjé ni, aláàjì ni, ọmọ ìlú Ìlọrin. Nínú oṣù kejì ọdún yìí ni bàbá náà pé ọmọ ọdún 74 74. Ṣùgbọ́n lásìkò tó ń ṣe ayẹyẹ ọjọ́ bíi 50 ọdún ẹ̀ ní 2021 nínú oṣù kejì ọdún náà ní Kàwú Bàràjé sọ̀rọ̀ kan. Ó ní kíní kan ló ń dùn òun kò sì fẹ́ràn bí àwọn èèyàn ṣe dákẹ́ tí wọn kò sọ̀rọ̀ rárá lórí ẹ̀. Ó ní gbogbo àwọn èèyàn ni wọ́n ń pariwo pé àwọn Fúlàní ló ń pààyàn, àwọn Fúlàní la fẹ̀mí ṣòfò. Ó ló ń dùn òun pé àwọn ọmọ Nàìjíríà kò béèrè pé kí ni ìdí tí àwọn Fúlàní tí àwọn ti jọ ń gbé pọ̀ lálàáfíà láti ọjọ́ yìí wá yóò kàn déédéé wá di apààyàn níjọ́ kan. Ó ní tí wọ́n bá béèrè ọ̀rọ̀ náà yóò yé wọn, nítorí wọn yóò mọ̀ pé àwọn Fúlàní tí wọ́n ń pààyàn kiri yìí kì í ṣe àwọn Fúlàní Nàìjíríà tí a ti jọ ń gbé láti ọjọ́ yìí wá. Kàwú Bàràjé ní àwọn Fúlàní láti ilẹ̀ òkèèrè ni wọ́n ń pààyàn ní Nàìjíríà báyìí. Àwọn láfẹ̀míṣòfò kì í ṣe àwọn Fúlàní tiwa rárá. Nígbà náà ni bàbá náà ju bọ́ǹbù ọ̀rọ̀ kan lulẹ̀. Ó ní ohun tó ń dùn òun jù ni pé àwọn làwọn kó àwọn Fúlàní afẹ̀míṣòfò náà wọlé o. Ó ní ó sì ń dùn òun pé àwọn tí àwọn jọ ṣètò láti kó wọn wọlé tí wọ́n wà níjọba wọn kò ṣe kinní kan sọ̀rọ̀ náà, bẹ́ẹ̀ ni wọn kò sì sọ̀rọ̀ pé àwọn làwọn ṣe kí àwọn Nàìjíríà lè mọ gbogbo ohun tí wọn yóò bá ṣe àti ọgbọ́n tí wọn yóò dá sí i. Kàwú Bàràjé ní nígbà tí ìbò ọdún 2015 ń bọ̀, tí àwọn kò mọ̀ bóyá àwọn yóò wọlé tàbí àwọn kò ní í wọlé, tí àwọn kò mọ̀ bóyá yóò ṣeé ṣe fáwọn láti lé Goodluck Jonathan pẹ̀lú ẹgbẹ́ PDP ẹ̀ lọ tàbí kò ní í ṣeé ṣe fáwọn tí àwọn sì ń fẹ́ kí Muhammadu Buhari wọlé ní gbogbo ọ̀nà. Nígbà náà làwọn dá ọgbọ́n kan. Ǹjẹ́ ọgbọ́n wo ni àwọn ọmọ APC ìgbà náà dá? Gẹ́gẹ́ bí Bàràjé ti ṣe wí, ó ní àwọn yí àwọn Fúlàní wọlé láti àwọn orílẹ̀-èdè tó yí Nàìjíríà ká ni. Bẹ́ẹ̀ ni, Bàràjé ló sọ bẹ́ẹ̀. Ó ní àwọn kó àwọn Fúlàní yìí wá láti Chad, Senegal, Mali, Sierra Leone àti Niger. Àwọn sì lò wọ́n dáadáa fún àkókò tí àwọn fi di ìbò 2015 náà. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n dìbò tán, àwọn Fúlàní náà kò lọ. Kàkà kí wọ́n sì lọ, níṣẹ́ ni wọ́n di jàǹdùkú tí wọ́n sì tún ń lọ kó àwọn èèyàn wọn míì tí wọ́n jí afẹ̀míṣòfò níṣẹ́ tí wọ́n pọ́nbélé wá. Àwọn náà ni wọ́n sì di ọ̀ràn sí wa lọ́rùn tí wọn kò lọ mọ́ o. Bó bá jẹ́ pé ẹlòmíràn ló sọ ọ̀rọ̀ yìí ni èèyàn bá máa ní bóyá nítorí tó kórìíra Buhari àti ẹgbẹ́ APC ni. Àmọ́ Kàwú Bàràjé ni alága ẹgbẹ́ New PDP, ẹgbẹ́ tí àwọn Àtíkù, Bukola Saraki, Kwankwanso àti àwọn tó kù wọ́n lò tí wọ́n fi wọ inú APC tí gbogbo wọn sì di ọmọ ẹgbẹ́ APC. Nídìí èyí, Kàwú Bàràjé tó ń sọ̀rọ̀ yìí kì í ṣe àlejò nínú APC. Wọ́n jọ dá ẹgbẹ́ náà sílẹ̀ ni wọ́n sì jọ mọ ohun tí wọ́n ṣe láti lè lé Jonathan lọ kí wọ́n lè gbé Buhari wọlé ni. Èyí ni pé òun náà mọ ìtàn bí àwọn afẹ̀míṣòfò ṣe dé Nàìjíríà, fúnra ẹ̀ ló sì fẹnu ara ẹ̀ sọ ìtàn náà fáyé gbọ́. Àmọ́ Buhari kò ṣe kinní kan. Kàkà kó ṣe nǹkan kan, níṣe lòun tún ṣí bọ́dà sílẹ̀ tó ní kí àwọn Fúlàní Mali, ti Chad, Sierra Leone àti Niger yìí máa wọlé wá, tó lọ́mọ ìyá kan náà ní gbogbo wa. Àmọ́ kì í ṣe àwọn Fúlàní tó wá ṣiṣẹ́ ajé ló ń rọ́ wọlé, àwọn afẹ̀míṣòfò ni. Bí àwọn Fúlàní àjèjì yìí ti ń wọlé, bẹ́ẹ̀ ni wọ́n ń gbilẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n ń kó ohun ìjà oríṣiríṣi wọlé, bẹ́ẹ̀ ni wọ́n ń jí àwọn èèyàn gbé tí wọ́n ń wá owó kún owó, bẹ́ẹ̀ ni wọ́n ń darapọ̀ mọ́ àwọn Boko Haram tí wọ́n ti wà níbí tẹ́lẹ̀. Ohun gbogbo sì di jàgàjágá fún Nàìjíríà wa. Ọ̀rọ̀ Kàwú Bàràjé tó sọ yìí náà kò fi bẹ́ẹ̀ yàtọ̀ sí ti àwọn Boko Haram fúnra wọn. Ìtàn tí wọ́n ń sọ ní ti Boko Haram náà ni pé ìjà òṣèlú láàrin àwọn olóṣèlú méjì tí wọ́n fẹ́ di gómìnà ní ìpínlẹ̀ Borno ní 2003 ń ló fa ìdí ọ̀rọ̀ tiwọn. Àsìkò tí Bunu Sheriff múra láti di gómìnà ìpínlẹ̀ Borno ni wọ́n dá Boko Haram sílẹ̀ ní 2002. Sheriff sì lò wọ́n
láti fi gbàjọba lọ́wọ́ Màláka Chala tó ń ṣe gómìnà nígbà náà. Àmọ́ lẹ́yìn ìbò wọ́n kọ̀yìn sáwọn ọmọ ọ̀tá yìí ni wọ́n bá di jàǹdùkú. Wọ́n ní àwọn kò fẹ́ràn ìwé kíkà rárá àtàwọn ọ̀mọ̀wé pàápàá torí kèfèrí ni wọ́n ò ládéhùn ẹyọ kan. Ìdí àti ìbẹ̀rẹ̀ Boko Haram nìyẹn o. Bí àwọn Fúlàní afẹ̀míṣòfò kan bá ti wá dé Òkè Ọya, àwọn Boko Haram yìí ni wọ́n máa ń wá kiri. Bí wọ́n bá sì ti dé ọ̀dọ̀ wọn tí wọ́n ti kọ́ wọn ní àwọn ohun tí wọ́n fẹ́ mọ̀, wọn yóò yapa, wọn yóò wọ inú aginjù, wọn yóò sì máa da iṣẹ́ tí wọ́n ṣe. Àwọn ọmọ Boko Haram míì yóò sì darapọ̀ mọ́ wọn nítorí àwọn ní àwọn ohun ìjà tó lágbára, àwọn sì mọ ọgbọ́n ogun ju àwọn Boko Haram ti lé lọ. Bí gbogbo ẹ̀ ṣe dàpọ̀ mọ́ ara wọn rèé, tí lúrú dàpọ̀ mọ́ ṣàpàtì, tí ẹsẹ̀ eégún dàpọ̀ mọ́ tèèyàn, tí kinní ọ̀hún sì di gbúlúgbùlú tí kò sẹ́ni tó mọ ìyàtọ̀ mọ́ nínú Boko Haram àti àwọn Fúlàní afẹ̀míṣòfò wọ̀nyí. Nítorí ẹja ti ń gbé ẹja mi, àwọn Fúlàní ilẹ̀ òkèèrè yìí ti gbé àwọn Boko Haram mi. Wọ́n fi àjùlọ hàn wọ́n pé afẹ̀míṣòfò àgbáyé làwọn ń ṣe. Bí wọ́n bá sì ti dé ibi táwọn Fúlàní onímàálù bá wà jẹ́jẹ́ tiwọn, tí wọ́n bá ti kìlọ̀ fún àwọn yẹn pé wọ́n kò gbọ́dọ̀ gbìn o, àárín wọn ni wọn yóò wà tí wọn yóò ti máa ṣe aburú gbogbo tí wọ́n bá fẹ́ ṣe. Bí àwọn Fúlàní afẹ̀míṣòfò àgbáyé yìí bá ti dàpọ̀ mọ́ àwọn Boko Haram tí wọ́n sì lo orúkọ wọn láti ṣe ohun kan, àwọn èèyàn kò ní mọ̀ yàtọ̀ bóyá Boko Haram ni tàbí àwọn Fúlàní afẹ̀míṣòfò yìí ni. Ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n ti bẹ̀rẹ̀ sí rí ìyàtọ̀ ọ̀rọ̀ náà o. Wọ́n ní ajá kì í sinwin kó má mójú olówó ẹ̀ o. Kò sí bí ọ̀rọ̀ náà ti lè rí, ìwo orí kí rẹ̀ kú, eégún ò gbọ́dọ̀ na babaláwo. Pé bó bá jẹ́ àwọn Fúlàní ọmọ Nàìjíríà ló ń ṣiṣẹ́ aburú yìí, kò sí bí wọn yóò ṣe máa pààyàn nípakúpa ní Sokoto àti Zamfara torí ibi tí wọ́n gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ni. Àmọ́ pẹ̀lú bí wọ́n ti ń ṣe ń pa wọ́n ní àwọn ìpínlẹ̀ méjèèjì yìí, tí wọ́n ń pa àfáà, tí wọ́n ń jí lèmọ́mù gbé, eléyìí fi hàn pé yàtọ̀ sí pé wọn kì í ṣe Fúlàní ilẹ̀ yìí, wọn kì í ṣe mùsùlùmí òdodo rárá. Àsìkò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń yẹ ọ̀rọ̀ tí Kàwú Bàràjé ti sọ láti ọjọ́ yìí wò rèé, tí wọ́n ń pé kí làwọn fẹ́ ṣe. Ṣùgbọ́n kinní náà ti bọ́ sórí nítorí àwọn Fúlàní afẹ̀míṣòfò yìí kò gbọ́rọ̀ mọ́, etí wọn ti di sí ìkìlọ̀ gbogbo. Àwọn ọ̀mọ̀ràn sọ pé tó bá jẹ́ àwọn Fúlàní ti Nàìjíríà ni, wọn kò lè lórí láyà kí wọ́n máa kojú àwọn sọ́jà tiwa. Àwọn sọ́jà oníbọn wọn ò tó bẹ́ẹ̀, èrè kí lajá ní tó fẹ́ bẹ́kùn ṣe. Àmọ́ àwọn Fúlàní afẹ̀míṣòfò àjòjì yìí, àwọn sọ́jà gan ni wọ́n fẹ́ kọlù níbùdó wọn kí wọ́n lè jí ìbọn àti àwọn ohun èlò ogun wọn kó, kí wọ́n sì lè ṣẹ̀rù bá gbogbo èèyàn, kí wọ́n lè fi hàn gbogbo ayé pé àwọn afẹ̀míṣòfò ti gbilẹ̀ ní Nàìjíríà, àwọn ti kápá àwọn sọ́jà wọn. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí o, níbi tí àwọn afẹ̀míṣòfò ISWA ti gba ìlú kan tí wọ́n ń pè ní Marte nítòsí Dikwa ní ìpínlẹ̀ Borno mọ́ àwọn sọ́jà wa lọ́wọ́. Níṣe ni wọ́n ya lù wọ́n láàrin òru, wọ́n sì pa púpọ̀ nínú wọn kí àwọn tó kù tó kán lùgbẹ́ tí wọ́n sì sá lọ fún ẹ̀mí wọn. Ọ̀rọ̀ tó sì lé baálẹ̀ kan lùgbẹ́ rèé, kí gbogbo ẹni tó bá ń gbénú abà má ṣàfara ni. Ohun tó jẹ́ káwọn ará agbègbè náà bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ rèé, ọ̀rọ̀ náà sì di kójú má ríbi, gbogbo ara lògùn ẹ̀. Gbogbo mọ́tò ìjagun àwọn sọ́jà Nàìjíríà tí wọ́n bá níbẹ̀ ni wọ́n dáná sun, tí gbogbo èèyàn sì ń wòran wọn lórí ayélujára, tí wọ́n wo àwọn mọ́tò ajagun olówó iyebíye náà bó ti jóná dèrú. Àwọn afẹ̀míṣòfò Fúlàní àjòjì yìí ni o. Wọ́n pa àwọn sọ́jà wa, wọ́n sì lé àwọn tó kù dànù, wọ́n gba ibùdó àwọn ológun wa. Ohun tó wá mú ìbẹ̀rù dání báyìí ní ọ̀rọ̀ tí ọ̀gá àwọn ológun tó ń kojú àwọn afẹ̀míṣòfò agbègbè ọ̀hún sọ. Ìyẹn ọ̀gágun àgbà Major General Absalam Abubakar, ẹni tó jẹ́ òun ni olórí àwọn ọmọ ogun tó ń kojú àwọn afẹ̀míṣòfò Operation Hadinkai lágbègbè Borno yìí. Ìyẹn ọ̀rọ̀ tó sọ. Ó ní àwọn afẹ̀míṣòfò yìí ní àwọn irinṣẹ́ náà le débi pé kì í jẹ́ kí àwọn ọmọ ogun Nàìjíríà lè rí wọn níbi tí wọ́n bá wà tàbí tí wọ́n bá ń rìn bọ̀, bí ìgbà pé wọ́n fi ewé ààbò bo àwọn ọmọ ogun ti Nàìjíríà lójú ni. Abubakar ní ohun tí wọ́n ṣe fáwọn náà kò yàtọ̀ sí bí ìgbà tí wọ́n bá bu ìfọ́jú lu àwọn, pé ewúrẹ́ kì í gbé inú ọlẹ̀ kórìràn, àgùntàn kì í gbé inú ọlẹ̀ kórìràn, bí òru ní í ṣe aláṣọ dúdú. Ó ní bí kinní náà ti rí gan-an fáwọn nìyẹn, nítorí pé àwọn kì í ríran,
àwọn sójà wọn kò sí mọ̀ ìgbà tí àwọn afẹ̀míṣòfò náà tí wọ́n bá ń yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ káàkiri pẹ̀lú irinṣẹ́ wọn. ó ní èèlò ìjagun táwọn afẹ̀míṣòfò wọ̀nyí ń lò báyìí kò yàtọ̀ sí èyí tí wọ́n ń lò ní Israel àti Ukraine níbi tí ogun burúkú ti ń lọ lọ́wọ́lọ́wọ́. eléyìí wá bà àwọn èèyàn lẹ́rù gan nítorí ohun tí wọ́n ń pa láriwo báyìí ni pé bóyá ní apá àwọn sójà wa ká àwọn Boko Haram yìí mọ́, nítorí bí èèyàn bá gbé ìbọn dání ṣebí tó bá rí ẹni tí yóò yìn lù ni, kódà kó jẹ́ bọ́ǹbù ṣebí dandan ni kó rí àwọn ọ̀tá ẹ̀ tó fẹ́ sọ fún. nígbà tí jagunjagun kò bá ríran rí ọ̀tá ẹ̀, báwo ni yóò ṣe lè jagun ṣẹ́gun? ewu ńlá ni. ọ̀rọ̀ náà sọ ọlọ́gbọ́n kọ́ báyìí, ó sọ wèrè kọ́, bó tiẹ̀ jẹ́ pé ọ̀gágun Abdulsalam ṣàlàyé pé ohun tó ń ṣẹlẹ̀ láwọn agbègbè tí kò jìnnà sí Nàìjíríà níbi tí wọ́n ti ń ja àwọn oríṣiríṣi ogun ló ń kàn wá, nítorí àwọn afẹ̀míṣòfò ibẹ̀ ló ń rọ́ wọlé. síbẹ̀ àwọn yóò kápá wọn. pẹ̀lú ẹ̀ náà àyà àwọn èèyàn kò yéé já o. níbo la ó gbé yìí gbà ni wọ́n ń wí. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ilẹ̀ yìí ni wọ́n ń gbàdúrà kíkankíkan báyìí pé èyí tó bá wa ní Nàìjíríà yìí Ọlọ́run kó kó wa yọ níbẹ̀. ogun àwọn Fúlàní àjèjì yìí kò ní borí gbogbo wa. Ọláyíwọlá Alága ló ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ ọ̀hún fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. ẹ kú kalẹ̀.